bẹ́ẹ̀ ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ jáde tán o. Kábíyèsí ti sọ pé òun kò mọ ọkùnrin tó fẹ́ ba orí adé lórúkọ jẹ́. Níṣe ni wọ́n ń pín kiri lórí ẹ̀rọ ayélujára lóríṣiríṣi náà ni wọ́n ń gbé e sí níbi tí ọmọkùnrin kan ti jáde. Ohun tó sì sọ pẹ̀lú ìgboyà ni pé àrólé Oòduà Ọlọ́fin Àdìmúlà ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ni bàbá tó bí òun lọ́mọ, ṣùgbọ́n níṣe ni kábíyèsí ń gbé òun pamọ́. Bó ti ṣe sọ nìyẹn o. Bẹ́ẹ̀ làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pín kiri. Ààfin Àdìmúlà láti jáde o. Nínú ẹ̀dà ìwé tí agbẹnusọ fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ Ọ̀túnba Moses Ọláfáré fi síta ní ààfin Àdìmúlà ti sọ pé ìyàlẹ́nu ńlá gbáà ni fọ́nrán táwọn èèyàn ń pín kiri yìí sì jẹ́ o. Nítorí pé ọkùnrin tó pe ara rẹ̀ ní ọmọọba kì í ṣe ọmọ kábíyèsí Ẹnìtàn Ògúnwùsì àti pé ọba aláyé náà kò ní irú àṣírí bẹ́ẹ̀ ní ìkọ̀kọ̀. Wọ́n ní ọkùnrin náà kò fi ọ̀nà kankan tan mọ́ Ọọ̀ni òrìṣà bẹ́ẹ̀. Ààfin àrólé Oòduà ti wá ké sí àwọn agbófinró pàápàá àwọn ọlọ́pàá Nàìjíríà àti ẹ̀ka ààbò ìjọba DSS láti ṣe ìwádìí ọ̀rọ̀ yìí ní kíkún. Bẹ́ẹ̀ ni wọ́n tún rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ènìyàn ìlú láti ran àwọn agbófinró lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí. Wọ́n ti sọ pé ẹnikẹ́ni tó bá mọ bí ọwọ́ ṣe lè tẹ ọkùnrin ayédèrú yìí kí wọ́n tètè fi tó iléeṣẹ́ ọlọ́pàá. Nínú àtẹ̀jáde ọ̀hún náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọ 5 ni Ọọ̀ni bí, àwọn náà sì ni wọ̀nyí: Princess Adéọlá Ògúnwùsì tó ń gbé ní Canada àti Princess Adéwámiwá. Òun náà ṣẹ̀ṣẹ̀ lọ sí Dublin láti lọ kàwé sí i. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọmọọba Tádéníkáwò Ògúnwùsì èyí tí olórí Naomi Ṣílẹ̀kùnọlá bí fún àtàwọn ìbejì tuntun tí kábíyèsí ṣẹ̀ṣẹ̀ bí, ìyẹn Adébísí Kẹ́hìndé àti Táíwò Adéayọ̀. Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọmọ Nàìjíríà, mo fẹ́ fi àsìkò ìsàn kọ́kọ́ fún yín kó tó di pé bọ́ sórí fún mi. Mo fẹ́ sọ ọ̀rọ̀ nípa ọba wa Ọọ̀ni of Ifẹ̀ fún yín. Ọba wa Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ni mo fẹ́ sọ fún yín. Kábíyèsí ló bí mi, àwọn ni bàbá mi. Àmọ́ ó ti pẹ́ tó ti fi mí síbì kan lọ́dọ̀ màmá mi tí mo wà. Wọ́n dẹ̀ ní kí n má jáde síta gẹ́gẹ́ bí ọmọọba for now. Ó dẹ̀ ti tó àkókò fún mi láti jáde. Kí ló ṣẹlẹ̀ nígbà tẹ́ ẹ bí mi? Ṣé ẹ lè fi mí yangàn ni? Àkókò ti tó láti jẹ́ kí ọmọ ọ̀pọ̀ ọmọọba ni mí. Tí n bá fẹ́ wá sáàfin, ẹ máa ní pé kí n má wá, àsìkò ti tó. Àsìkò ti wá tó o. Màmá mi lè máa sọ̀rọ̀, ṣùgbọ́n èmi ṣetán láti sọ̀rọ̀ jáde fún ẹ̀yin ọmọ Nàìjíríà. Kábíyèsí Ọọ̀ni of Ifẹ̀ náà bí mi. Wọn ò dẹ̀ wá lè gbé mi pamọ́ síbì kan. Lóòótọ́ ìyà ò jẹ mí. Ilé wà tẹ́ fún mi. Mọ́tò wà, nǹkan tó bá wù mí ò lè lò. Owó wà, ṣùgbọ́n mi ò fẹ́ yẹn mọ́sẹ̀. Mo fẹ́ kọ́ mọ̀ pé ọmọ kábíyèsí ọba wa Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì di Ọ̀jájá kejì, ọmọ wọn ni èmi. Mo fẹ́ jáde síta. Ọmọ ọba ò gbọ́dọ̀ ṣe bí ẹrú. Mo fẹ́ kọ́ mọ̀ pé ọmọ ọba wa Ọọ̀ni of Ifẹ̀ ni èmi. Àsìkò ti tó láti wá sí palace. Àmọ́ mo wá fún ọ ní oṣù 2 tí wọ́n bá pè mí sí palace. Tí wọ́n bá pè mí sí palace, ẹ gbọ́ nǹkan mi lẹ́nu mi. Àṣírí tán. Alore TV, Alore TV, nílé nínú òkúni, ẹ máa wò ó. Ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye, ní gbogbo àgbáyé, ẹ máa wò ó.